oníbẹ̀rẹ̀ ní ìjẹ́ àdìdì kan wà tí ó ní kẹ́rán sí bísímìlá tí a bá fẹ́ kí wọn. bọ̀ kí kọ́wọ́dé kan bọ̀ tọ́lá kẹfà ọkẹ́ fẹ́ sóra àtọ́lá jẹ́ kí ni ẹ jẹ́ kó yàn kẹ́sí bẹ́ẹ̀ tí ń tọ́wọ́ àtọ́nù kọ̀bìrì tó bá lẹ́lẹ̀ kó yàn tí ó fẹ́ kẹfà ọkẹ́ bẹ̀rẹ̀ sóra yóò kẹfà tí àbí sóra jẹ́ kẹfà tí a náà bẹ̀rẹ̀ àbí tọ́wọ́ tó wá kẹfà tí a náà bẹ̀rẹ̀ sóra mi tó fẹ́ bẹ̀rẹ̀ ṣé yóò ti bísímìlá bẹ̀rẹ̀ ti bísímìlá tó bá tẹ̀ wọ́n bá ní kwẹ́sàn rẹ̀ ìyàtọ̀ ní ara àwọn onímọ̀ tó ní wọn dẹ́gbẹ́ pé yóò ti fàtíà yóò kà fàtíà yóò ti pé àtọ́rì yóò ti bismillahir rahmanir rahim pé inú wọn dẹ́gbẹ́ pé kò ní ṣe bismillahir rahmanir rahim pé inú àti ẹni yóò ti bismillahir rahmanir rahim àwọn fọwọ́ hànàbílà àwọn onímọ̀ àbádọ́ wọn wọn ṣàfihàn náà sọ̀bẹ́ pé wà bọ̀dá àwọn màlìkí àwọn ní kò ní ṣe bismillah pé sódà àwọn hànàfíà náà dẹ́ pé yóò ṣe bismillah náà so but ètò ìyàtọ̀ láàrin ìṣàbí àtàwọn ẹlòmíín nínú àwọn ẹjọ́ yóò ṣe bísí dá àwọn lọ́dọ̀ tí wọn yóò ṣe jákè àtàwọn ẹni ìsọ̀kẹ́ ara kò ní ṣe jákè àwọn ẹjọ́ tó kò ní ṣe jákè wọn yóò ṣe jẹ́ ìrìn ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n sóye láti fi mú àwọn ẹ̀rí gbogbo ẹ̀rí tó wá ń bẹnu hadith láti fi gbé papọ̀ sóye wa náà.